Yínká Quadri, Délé Odùlé, Abèlànre, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ìkan ni wọ́n lágbo òṣèré. Ẹni tí yóò rí àárín àwọn mẹ́rẹ̀ẹ̀rin ń tọ́ ó gbìyànjú pọ̀ lóòótọ́. Yínká Quadri, Ogogo àti Délé Odùlé ní gbogbo èèyàn máa ń rí lójú kámẹ́rà. Sorry o, brain behind gbogbo wọn náà Abèlànre ni. Bí ọ̀tún ṣe sinimá, bí ọ̀tún ṣe fíìmù, Abèlànre ni ó direct ẹ̀. Ó ní ẹ̀ka tí Ọlọ́run pín gbogbo wa sí. Ó ní ẹ̀bùn àmútọ̀run wa kálukú wa. Àwọn kan dá sí cinematography. Wọn ò fẹ́ràn kí wọ́n wà lójú kámẹ́rà, wọ́n dẹ̀ ń ṣe dáadáa ju ẹlòmíì tó wà lójú kámẹ́rà lọ. Cinematographer ni wọ́n. Àwọn ni máa ń handle kámẹ́rà. Àwọn kan wọn ò ṣe ju sáǹdé lọ, àwọn kan wọn ò tàn jóná lọ. Light la máa ń pè wọ́n. Àwọn kan ò ṣe ju makeup lọ nídi tíátà, wọ́n sì ń jẹun dọ̀la. Àwọn kan ò kúrò nídìí costume lásán làwọn mọ̀ nípa rẹ̀, wọ́n dẹ̀ ń jẹun dọ̀la. So àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún, àwọn mẹ́ta nù àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹgbẹ́ ni wọ́n, irọ̀ ni wọ́n, ṣùgbọ́n wọ́n ní ọ̀wọ̀ àti àpọ́nlé fúnra wọn. Yínká Quadri gba ọjọ́ tàbí ọ̀sẹ̀ tàbí oṣù lọ́wọ́ Ogogo ọmọ Kúlódò. Ogogo ọmọ Kúlódò gba ó dín díẹ̀ lóṣù kan lọ́wọ́ Délé Odùlé. Ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, you will surely love them, you will always love them because wọ́n possess different qualities. Lágbo ìṣòro orí ìtàgé, ṣé ẹ gbàgbé nígbà tí mo wá lánàá, tí mo jẹ́ kó yé wa ni wípé lẹ́yìn ọmọ ìyàwó ẹbí Ogogo, Yínká Quadri ni yóò tún mọ̀ lára jù láàrin gbogbo wọn because oníkangun ló nìkangun, a máa súnmọ́ra ẹni jura wa lọ. So like I said, 85% Ogogo ó ti wọ káàlẹ̀ lọ lónìí. Mùsùlùmí ni, olùjọ́sìn olùfọkànsìn tòótọ́ ni Táíwò Hassan Ogogo. Òru òní ni wọ́n ti gbé òkú ẹ̀ dé ìlú ẹ̀ Ìlaró. Aago 10 ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìsìnkú. Ká ní wọn ò tètè sin Ogogo láago 10, ìlú Ìlaró ìbágbàlejò kò ṣẹlẹ̀ rí. Kò sí ọ̀nà tí wọ́n bá gbé gbà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ńlá àwọn èèyàn bá ti wọ̀lú Ìlaró wá, ṣùgbọ́n àpò tí wọ́n fi ìsìnkú ọ̀hún sí kò jẹ́ kó rọrùn fọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n wọ́n mọ́nítọ̀ ẹ̀ back to back bí ètò ìsìnkú ṣe lọ. Yínká Quadri wọ́n láti bójútó òun náà. Ṣé náà kejì ọ̀tán ni? Ṣé náà kejì ọ̀tán ni? Ṣé náà kejì ọ̀tán ni? So ṣé náà kejì ọ̀tán ni?
So, like I said, wọ́n láti bójútó Yínká Quadri torí wípé ẹkún tí màánù yẹn sun lónìí nìkan bí ìgbà tó ọmọdé bá ń sunkún ni o. Ẹ ṣẹ̀ṣẹ̀ nílò láti béèrè bóyá ikú Ògògó dùn Yínká Quadri tàbí kò dùn. So kò sẹ́ni tí ń bẹ́ńbẹ̀ lónìí tí ò bomi ẹkún lójú bí èèyàn dorí ahun bó bá débẹ̀ yóò sunkún fa ìṣe nítorí nǹkan méjì. Kò sẹ́ni ó rorú ẹ̀ sógògó ni wáì ó yá jù ní tí ń tẹnu kálukú jáde nìyẹn. Gbogbo àwọn òṣèré ló lùbẹ̀ pa, kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ náà lọ. Àkàndọ̀rọ̀ Awíkòǹkò, ẹ gbọ́ mi dáadáa, kò sí tí wọ́n ó ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé oníkìlà kí bá ń gbọ́rọ̀ láfọ̀rọ̀ lọ, bó Ògún bá jí wọn afọ̀rọ̀ ẹnu tí wọ́n làdó. Gbogbo ọ̀rọ̀ tí bá ń du akèrègbè odò ni ó tú fún. Kò sẹ́ni ó mọ ojú tọ́mọ̀dí òjò láì ṣe Ṣàngó. My brothers and sisters, nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé ìkan ńlá lọ láàrin wọn, kọ́lọ̀ òun mọ́wọ́ òbí dúró. Àwáyé kú ò sí, a ṣẹ̀ṣẹ̀ tún lè máa sọ ilé yìí fúnra wa wípé gbogbo ẹni ó wá sáyé, God bless you sir, ni yóò lọ sálà kejì. So kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó tó di pé àgbà Òṣùgbó fọwọ́ okùn lélẹ̀? Kí làwọn tó ṣẹlẹ̀ kó tó di pé Táíwò Àsánù jọ̀wọ́ ẹ̀mí ẹ̀ lékú lọ́wọ́? Kò sẹ́ni tí kì í lọ́rọ̀ ìkẹyìn, kò sí, gbogbo ẹni tó máa kú. Ọ̀rọ̀ kan ni wọ́n sọ tí wọn ò fi ní sọ mí mọ́. Kí làwọn ọ̀rọ̀ tí Táíwò Àsánù sọ? Ó níyàwó ni, kò níyàwó ni, ìyàwó ń bẹ nílé ẹ̀, ìyàwó ò sí nílé ẹ̀. Eléyùn ọkọ̀ jàǹtí èmi Àkàndọ̀rọ̀ Awíkòǹkò lè tí mo lè nìkan dáhùn, ibẹ̀ yẹn dẹ̀ kọ́ ni mo bá wá lónìí. So now wọ́n bí Yínká Quadri lọ́jọ́ 6 oṣù kẹsàn-án ọdún 1959. Wọ́n bí Ògògó lọ́jọ́ 29 oṣù kẹwàá ọdún 1959. Wọ́n bí Délé Òdúlé lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún 1959. Ṣé rí pé ó wà coincidental? Ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n dọ̀jọ́ jẹ́ ẹgbẹ́. Elétò bí Ọlọ́run ò sí. Ọlọ́run mọ bí ṣe tó bẹ́ẹ̀. Tá bá jọ jẹ́ classmate, lo and behold, a lè má jọ jẹ́ the same age. Lọ́pọ̀ ọgbà a tó máa ń jẹ́ the same age bracket. Torí pé wọn ò bí àánú ilé kan náà. Sán bá bí àánú ilé kan náà láì kìí ṣe ìbejì àlè wá lọ́jọ́ kan náà. Bá ń bí ìbejì gan ìkan kọ̀kọ́ jáde kíkejì ò tó tẹ̀lé. So dandan ni ká jura wa lọ. Ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ní respect tó pọ̀ fúnra wọn. Kálukú dẹ̀ ló ń ṣe dáadáa nínú wọn. Nínú àrò mẹ́ta, ìkan ti fà wọn tó kù lẹ̀ lọ. Kò séyìí tó yẹ kó kú nù wọn. Kò sí rárá. Torí pé
gbogbo wọn ni baálé ilé, gbogbo wọn ni breadwinner. Ẹ dákun ẹ bá mi share program yìí, mo fọlọ́run bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín ni, mo fọlọ́run bẹ̀ yín. Mi ò tó yín bẹ̀ níṣẹ́ o, ẹ dákun ẹ bá mi share rẹ̀ ní wáyé tì. So Taiwo Hassan Ogogo kì í ṣe rọ́mọ́, kì í ṣàwàdà mọ́. Ó ti wọ́ káàlẹ̀ lọ lónìí, ikú bàṣírí ẹ̀dá. Gbàtẹ́mi àtẹnìkan sọ lónìí, nígbà tí wọ́n sọ̀rọ̀ torí pé ń tọ́gbẹ́nu gbogbo èèyàn káàkiri ìlú lónìí, ọ̀rọ̀ Ogogo ni. Mo wá sọ fún tọ̀hún pé lóòótọ́ gbogbo aládágbádá kú, pàpà síbẹ̀síbẹ̀ náà kò sẹ́ni tí fẹ́ kú láàrin wa. Mo wá ní bí ò ṣe sẹ́ni tó fẹ́ kú láàrin wa hùn, ǹjọ́ nítọ́ mọ̀ wípé ikú nìsinmi. Nínú sinimá kan wọ́n kọ lórin, ẹni tí kú nísinmi, ẹni tí kú nísinmi, ooo ẹni tí kú nísinmi. Bá mi mú bá kò ṣe é wí mọ́, bá mi máa wo kò ṣe é sọ, ọjọ́ àbá tí kò nìyẹn dópin. Ẹni tí kú nísinmi, ẹni tí kú nísinmi, ooo ẹni tí kú nísinmi. Kò sẹ́ni tó fẹ́ kú, ṣùgbọ́n lọ́jọ́ tí ẹ̀dá bá ti kú, ọjọ́ náà nísinmi ti dé. Wàhálà ilé ayé òkun Ogogo mọ́. Ẹnìkan ni ó wọlé ìdìbò ní 2027 kò kan Taiwo Hassan mọ́. Iye kan làwọn ọmọ iléèwé ń san ní Redeemer University, kò gún Ogogo. Ráìsì tí wọ́n o kò kán mọ́. Wọ́n fowó kówó epo, wọ́n yọ owó kò lórí owó epo, kò sí ń tọ́kàn bẹ̀. Wọ́n ní mọ́tò pẹ nìkan lójú ọ̀nà ibì kan, kò kan Ogogo mọ́. Ìkáyà sókè ò sí fún mọ́. Ó ti sinmi. Because kálá ìkú ni, kálá èèyàn kì í kú ni, tàbí kálá rọrùn fáwọn èèyàn kan láti mọ́ kú rárá. Èèyàn bá pọ̀ nílé ayé o. Iṣẹ́ àkọsí ẹ̀dá tàbá kọ́kọ́ mọ̀ ṣe ń lé òun ni láti ṣiṣẹ́ dé ọ̀nà àfi ní jáde láyé. Ìdájọ́ àti mọ́ mímí. Ẹ má jẹ́ àkókò rárá. So now mo rí àwọn àpilẹ̀kọ kan tí wọ́n kọ́kà kí n tó sọ̀rọ̀ àsọkàn yìí. Alhaji Taiwo Hassan Ogogo worth anything ní dáadáa. Ogogo worth anything ní dáadáa. Mo lè sọ̀rọ̀ dáadáa nígbà tí mo dórí program yìí ni. Torí pé Ogogo worth tribute. Látàárọ̀ kùtùkùtù lónìí mo ti kò sí. Ẹ̀yin náà sáré wíwì tí mo ṣe, ó ń bẹ lórí ìtàkùn ayélujára. Bẹ́ẹ̀ bá kò lórí ètò ẹ̀ lọ wò Láwíkóńkó TV, ó sì wà Láwíkóńkó tẹlifíṣàn lórí Facebook. So ẹni ní as we mourn the painful loss of late Taiwo Hassan, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, let's pay close attention to Sayinka Quadri, Daddy Dele Odole, and the others in the Nollywood. Let's keep them in our prayers and watch over them during this delicate period. You won't truly understand why until you read this post to the very end. Reason yẹn tọkàn mi fi mú wá. Here comes the write-up of a man whose impact remains unshakable, unforgettable, and unbeatable. The life we live is sometimes beyond understanding. The life we live is truly a mystery. We came into this world on different days, bí alọ́jọ́ kan náà, from different places, with different stories. Ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa. Gbogbo àwa tá jọ pàdé níbi tá ti jọ ṣiṣẹ́ lónìí, gbogbo àwa tá jọ pàdé níléèwé, gbogbo àwa tá jọ lọ sáàfù,
gbogbo àwa tá a jọ ṣiṣẹ́ níbì kan náà we came from different places, from different wombs. Lọ́pọ̀ ọgbà ńgbà tí ọ̀rẹ́ bá di ọ̀rẹ́ ìmúmú la máa wí pé a friend or a brother from another mother. Ńgbà tọ́rẹ́ bá jinlẹ̀ la wí bẹ́ẹ̀. Ọ̀gbọ́n Yorùbá ní ọ̀rẹ́ ní dẹgbẹ́. Oríṣiríṣi ẹgbẹ́ tán máa ń pè ní ọ̀rẹ́ dẹgbẹ́. Ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó gbé ẹja dẹ́gbẹ́ yìí lẹ̀. Gbogbo àwọn tó dẹ́gbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ Fiban pẹ̀lú Gbénga Adébóyè ló initiate ẹ̀ ẹja dẹ́gbẹ́ kan lẹ̀ fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà fi dá Fiban lẹ̀. Àjọṣepọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin wọn ló jẹ́ kí wọ́n ronú débẹ̀. Àjọṣepọ̀ ìfẹ́ tí ń bẹ láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ kò ṣeé kó. Ẹni tó sì karùn-ún ńlọ dàbí ìyá wọn òun náà ni Mama Rainbow. Ní tí mo mọ̀ ni mo ń sọ. Ìyá Rainbow is like their biological mother. Bó bá gbọ́ pé nǹkan ṣe kan nu yóò mọ̀ gbọ̀n káàkiri ni màmá yẹn. Ẹ dákun nǹkan ò gbọ́dọ̀ ṣe Táyé o, nǹkan ò gbọ́dọ̀ ṣe Yínká o, nǹkan ò gbọ́dọ̀ ṣe Délé o, nǹkan ò gbọ́dọ̀ ṣe nìkankan lójú màmá yẹn. Wọ́n máa ń sọ pé abiyamọ ni Ìyá Rainbow. Òun kọ́ ló bí wọn o, ṣùgbọ́n ó pọ̀n wọ́n sẹ́yìn kí ìyá yẹn náà mọ̀ fọjọ́ lọ́jọ́ lọ. So with different stories yet somewhere, because gbogbo wa compliment ara wa nílé ayé ni. Mr. Samson Olasokanmi mi ní wáìtì, God bless you sir. Era stick up mi mo appreciate ẹ. So àwa láti wá compliment ara wa. Ẹ bọ́ mo yẹ sọ. Àwa láti wá compliment ara wa. Let me tell you a true life story. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tí wọ́n máa ń wá àṣìṣe ọ̀rẹ́ wọn, tí wọ́n máa ń wá ibi tí ọ̀rẹ́ wọn ó ti ṣubú. Ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ní tó sojú èmi lè yé. Lánàá mo brief ọ̀rọ̀ kan nípa lọ sí stage play lájàṣẹ́ ní Kútọ́nù àtàlájì Yínká Quadri àtàlájì Táíwò Hassan Ogogo àti Mama Rainbow. Mo dẹ̀ sọ fún yín pé àwọn ní star tá a fẹ́ fi tajà ń bẹ̀. Gbogbo ìgbà tá a bá ń ṣe rìhásà a máa ránṣẹ́ sí wọn pé ẹ́skísà ní ta fẹ́ lọ ṣe lọ́hùn, ta fẹ́ lọ ṣe jó, ta fẹ́ jó níta ẹja jó nù lé. Wọ́n á sọ fún wa pé ká fáwọn date. Gbogbo ọjọ́ tá a mú wọn ò láǹfààní àti wá. Wọ́n ní a máa wọ́rì pé táwọn bá débẹ̀ a máa narrate story fáwọn, àwọn dẹ̀ máa àti ẹ̀ dáadáa. Sure kò sẹ́ni tó jí pẹ́pẹ́pẹ́ lójú oorun nínú àwọn tí mo dárúkọ tí ò ní heart perfectly. So àwa ti dé sílẹ̀ sí Àjàṣẹ́ Port Novo. Ńgbà táwọn dé àríbá wọn bí tán wà. Aláǹfààní àti sọ̀rọ̀ púpọ̀ dìgbà tí gbogbo èèyàn ti sanwó wọlé tán. Ẹ̀yìn stage náà ti ń béèrè pé kí la fẹ́, kí ni story yẹn dá lé lórí, kí ni táwọn máa ṣe. Lọ́jọ́ náà lọ́hùn-ún Ogogo la fẹ́ fi gbá líìdì. Ṣùgbọ́n gbà tá a narrate story fún Alhaji Táíwò Hassan Ogogo kọ́ lọ́wọ́ dẹlẹ̀ fẹ́yàn rẹ̀. N tí bàbá sọ lọ́dún náà lọ́ọ̀ ni pé ó ti pọ̀ jù, pé n ta fẹ́ káwọn ó ṣe yẹn ti pọ̀ jù, àwọn ò lè sáré gbé sórí. Alhaji Yínká Quadri come to his rescue. Wọ́n tẹ́rí gba róòlù yẹn. Akígbe ọba lásán l'Ogogo ṣe. Ṣé mọ̀ pé ìrètí wa ó pin, ìrètí wa ó dòfo t'Alhaji Yínká Quadri ò bá sí ńbẹ̀. Ṣé mọ̀ pé nǹkan tẹ̀yìn èkúrọ́ tẹ̀yìn ní fàǹfà t'Alhaji Yínká Quadri bá wo wípé kò lè ṣe náà nù ẹ fílẹ̀ a wò ra wa nísìn. So n tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé gbogbo wa wálé ayé yìí má wo ẹnìkankan gẹ́gẹ́ bí ẹni tí ó wà useful, má wo ẹ̀sìn ọ̀rẹ́ rẹ, má ṣiṣẹ́ lórí àléébù ẹnikẹ́ni. Ojú ẹ̀ tó já àárẹ̀ sin ẹ̀ nísìn. Stop doing that. Ẹ jẹ́ amúlé ayé gún ká múlé ayé tòrò.
ilé ayé òjò báyìí náà lọ Ogogo ti lọ ń lọ jẹ́ ká máa sọ bí ó bá ṣe dáadáa bá ṣe máa sọ náà rèé látòkè délẹ̀ ẹni tí ó sọ wípé Ogogo ṣe nǹkan tí ó dáa kò tí ì sí àwọn ò bá wọn gbé à ń rí wọn briefly pàdé location náà ni a ní grace láti jókòó tì wọ́n ọ̀nà jìn síra wọn reality ṣùgbọ́n wọ́n wà nínú ẹ̀ tí wọ́n encourage wa táwa náà fi mọ̀ pé ọjọ́ ọ̀la ó dáa wọ́n bá lé wa sẹ́yìn pé ta lẹ́yìn who are you kí lẹ́yìn jẹ́ ta kí lẹ́ lè jẹ́ distinct production God bless you sir kí lẹ́ lè jẹ́ a máa wà discourage a ní dé làtà ibi tá a là dé lónìí so má wo ẹ̀sìn ọ̀rẹ́ rẹ God bless you sir God bless you ma so now ó ní point tí mo mú jáde o now with different stories yet somewhere along the streets of life destiny brought us together and strangers became friends became family Mr. Tunde Okoli ẹni mọ bójú ọmọ God bless you sir and family became an inseparable part of our existence gbogbo àwọn tẹ́ ẹ ní lọ́rẹ̀ẹ́ lónìí gbogbo àwọn tẹ́ ẹ jọ ń ṣe lónìí gbogbo àwọn tí mò ń bá ṣe lónìí gbogbo àwọn tí mo ní lọ́rẹ̀ẹ́ lónìí a plan ẹ̀ ká tó kú òǹlé pé a pàdé wọn o kí n sọ pé mo ń jáde o ń pàdé ẹnìkan o bọ̀sún ni yóò máa jẹ́ ọ̀rẹ́ lásìjọ́ máa ṣe rárá o nǹkan kan ló mú wa pàdé Yorùbá ní ẹni ní múni mọ ní èèyàn ní múni mọ nìyàn ìyá mi ló mọ bàbá mi wọ́n wá ní ọ̀nà méjì lẹ̀dá tí pàdé láyé ọ̀nà méjì lẹ̀dá tí mọ́ra bàbá pàdé ń bi ìjà á pàdé ń bi eré bàbá pàdé ń bi eré á pàdé ń bi ìjà ibì kan lọ̀rẹ́ ti máa ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wá dùn ju ọ̀tá lọ we interacted we shared dreams bá a ṣe ń pàdé nù o we ventured into the same businesses we built things together we raised our children with love unity and harmony ìyàwó tó pàdé òun náà ìyàwó tó fẹ́ lónìí ìyàwó ń bímọ fún ọ tẹ́jọ́ sùn sórí ìbùsùn kan náà níbi kan lẹ́tí pàdé àìmọye ọkùnrin àtobìnrin ló jẹ́ pórí ọ̀kadà wọn ti pàdé inú mọ́tò wọn ti pàdé ojú agbóǹpa tí wọ́n ti pàdé wọ́n sì jẹ́ ìyàwó àtọkọ alálùbáríkà fúnra wọn majority ló pàdé nínú ṣọ́ọ̀ṣì wọn ò ní ayọ̀ àtàárọ̀ dálẹ́ rí majority ló pàdé ní àsàlátù ní mọ́sálásí wọn láyọ̀ àárọ̀ dálẹ́ rí yídì wọn ti pàdé o níjọ́ ìtúnu àwẹ̀ yídì wọn ti pàdé lọ́jọ́ iléyá ẹkún lórí ẹkún ìyà lórí ìyà ni. So at first Mr. Olaoluwatoyin God bless you sir ṣé mo get here at first we were like water a mọ̀ sọ pé kò síbi tó mi ò lè sàn dé kò síbi tẹ́dá ò lè sàn dé separate and flowing in our own directions but with time life brought us too close that we became like blood connected by blood nobody had to force or explain exactly how Daddy Yinka, Ogogo and Udule are presently before death took one out of the three national heroes. God bless you, sir. Mr. Bola Oluwatosin, God bless you, sir. So, perhaps it was simply written in the book of destiny, but then comes that painful reality we can never escape. Death. Oh, Mrs. Bola Oluwatoyin, God bless you, ma. Mi ni wáyìntì, God bless you, ma. Death, the food every living soul will eventually taste, came quietly and took away one of the major parts of this family without warning. Ikú ò sọ fún wa. Without permission, kò gba àyè lọ́wọ́ wa, and without saying goodbye, kò jẹ́ kí Ogogo láǹfààní láti juwọ́ sí a. Kó rẹ́rìn músẹ́ kí tọ́rọ ẹ̀kẹ́ èèyàn jẹ jáde kó sọ pé bye bye mo ń lọ rè o.
ẹ̀yin náà ń bọ̀ lọ́jọ́ kan o ṣùgbọ́n ẹ sáyé rẹ o ẹ jẹ́ kíkó kásẹ̀ rí mọ́ yín lọ́wọ́ because òye yé mi bí àlùjánnà bá ń bẹ ilé ògògó nù lórí àárẹ̀ tó wà ń ó ní gbọ́kànlé nínú Ọlọ́run ó ní gbàgbọ́ nínú Ọlọ́run yóò sì máa fọkàn ṣàdúrà ni I know him to that extent. Sorry. And now the question that keeps echoing in my heart is, how are the people left behind feeling right now? Ṣé wọ́n ti dákẹ́ ẹkún? Sáwọn ọmọ ti gbóúnjẹ sẹ́nu? Ṣé kò sí àmì kan nínú ilé wọn lọ́ọ̀dẹ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí? Gbogbo ẹni tó lọ bẹ̀ pátápátá ló ti padà sínú ilé wọn. Wọn ò jẹun kí wọ́n tó lọ. Kálukú ti fi nǹkan kún gbà tí wọ́n délé. Bẹ́ẹ̀ lómi bá lóun ọ̀jẹ̀ ìyàwó ó pé kí ló dé? Kẹ́ ẹ má jẹun láti ìsìn oṣù mẹ́wàá kò dá ògògó padà ẹ fi nǹkan nù. Ní tó ti bàjẹ́ ká má jẹ́ ọba tí ò ti bàjẹ́ jẹ́. Ẹ̀yin náà gbọ́nú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀sà sí òun fáìmọ̀ iye oṣù fáìmọ̀ iye ọdún. Sẹ́yìn ló tún wá gbé ọ̀sà ni ẹ má kó bá mi ẹ jẹun o. Ẹ̀rù ń yọ mí bà bí mo bá